kókókókókó akànlẹ̀kùn ṣé ká wọlé. A kú dédé àsìkò yìí o, gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi. A kí yín o, ṣé dáadáa la bá yín? Èmi ọmọ yín náà ni Akínlábí. This is the voice of Triple A. Yeah, ó yá ẹ jẹ́ ká lọ. Lénìí a fẹ́ sọ̀rọ̀ nípa ìlú kan tí wọ́n pè ní ìlú Ìgbẹ́tì tó tóbi rẹ̀ Ọlọ́run Elédùmarè. A ti ń gbọ́rọ̀ nípa ìlú Ìgbẹ́tì, a ti ń gbọ́, a gbọ́ lórí ayélujára, a gbọ́ lórí rédíò. Ìlú Ìgbẹ́tì, a rí àwọn àrà tí ó wà nínú ìlú yìí. Wọ́n dẹ̀ ní Haúsá máa ń ní gan ní yáfíjí, ìròyìn kò tó àfojúbà. Bá ṣe ń gbọ́ ìròyìn lọ́tùn lósì náà, mo bá pe àwọn ikọ̀ mi, a lọ ìlú Ìgbẹ́tì o. Wọ́n ní ọ̀gá wa, ọjọ́ wo ni a lọ? A dé ìlú Ìgbẹ́tì tí wọ́n sọ yìí. Èmi àti àwọn ikọ̀ mi, a bá tẹ ọkọ̀ létí, a gba ìlú Ìgbẹ́tì lọ. Ìlú Ìgbẹ́tì. Bá ṣe wọ ìlú Ìgbẹ́tì tó ti ń kù bí kìlómítà kan àbí méjì, lẹ̀rù ti ń bà mí lọ́ọ̀kan. Ni mò ń wo òkúta yìí, ni mò ń wo àpáta ńlá yìí, pé tí a fẹ́ gba orí àpáta ńlá yìí kọjá ni. Ìlú kan ń bẹ tí wọ́n ní Dógó lórúkọ ìlú ọ̀hún. Ìlọrin la gbà wọlé. Bá ṣe wọ́n wò ìlú yìí lọ́ọ̀kan, wọ́n ní òkúta táwọn wò lọ́ọ̀kan wò inú Ìgbẹ́tì ló wà. Ọ̀nà bí tá ń gbà lọ yìí náà láti gbà kọjá, wọn níbẹ̀ ni. Mo ní ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà mí. Àmọ́ àwọn ọmọ tí mo kó lẹ́yìn, mi ò lè sọ fún wọn pé ẹ̀rù ń bà mí. Ọ̀gá wa, kí ló dé tẹ̀ ń bẹ̀rù? A bá ń lọ, à ń lọ. A wọ̀ ìlú Ìgbẹ́tì. Bá ṣe wọ̀ ìlú Ìgbẹ́tì tí mo rí àpáta yìí, bá ṣe kọ́kọ́ bọ́lẹ̀ nínú mọ́tò ni mo wọ̀ tún ni mo wò sí. Mo ní kábíyèsí rẹ̀ Ọlọ́run, kábíyèsí rẹ̀ Elédùmarè. Ìlú Ìgbẹ́tì, a kí yín o, a kí yín, ẹ ṣeun púpọ̀, ẹ kú àlejò wa. Ṣé bẹ́yìn náà máa ń kì ní ọmọ asọyẹ́ tán ká tó sòoru. Ẹ̀yin lọmọ olókè mẹ́rìndínlógún, 4 àdúróbọ, 4 àkúnlẹ̀bọ, 4 abẹrẹbọ. Wọ́n ní 4 yòókù lẹ fi ń sọyẹ́, tẹ tún fi ń sòoru. Ẹ̀yin lọmọ àlògbó, ọmọ ẹkùn níbà. Ẹ ṣé o, ẹ kú àlejò wa. Gbàrà tá wọ ìlú Ìgbẹ́tì, láti má fi àkókò wa ṣòfò, nítorí a mọ̀ bí ojú ọjọ́ yóò ṣe rí, àti wípé iṣẹ́ la wá ṣe, àwa ṣeré. Kété tí a dé ìlú Ìgbẹ́tì ni a pe arákùnrin wa tó jẹ́ bí ẹni tí ó mú wa rìnrìn àjò náà, ọ̀gbẹ́ni Abdulhakeem Babájídé. Ó ti ń retí wa. Bá ṣe dé, tá a sì ké sí lọ́wọ́ kan, ló fi dá wa lóhùn. Níbo ni ká ti bẹ̀rẹ̀? Mo ní òkúta àkọ́kọ́ tó wù mí kí àkọ́kọ́ rí ni àgbélé. Lóòótọ́, ó ní ìyá mọ̀pó ni ọba gbogbo wọn, tó jẹ́ ìyá fún gbogbo àwọn òkúta. Ó dáa, ká tó bẹ̀rẹ̀, sọ díẹ̀ fún wa nínú àwọn òkúta tó wà nínú ìlú yìí tí à ń pè ní 16. Ó wá ń jẹ́ kó yé wa pé òkúta tó wà nínú Ìgbẹ́tì ju 16 lọ, àmọ́ 16 nínú wọn ló ní orúkọ tí ó sì tóbi dáadáa. Ó dáa, tí ẹ̀ka tiẹ̀ fún wa tó bá lè ka gbogbo ẹ̀ tán, ká tó bẹ̀rẹ̀ ìrìn àjò wa, ká tó mọ ibi tí a darí kọ. Ó bẹ̀rẹ̀, ó ní Ìyámọ̀pó ní alákọ̀ọ́kọ́, ó dárúkọ ọba Dìmọ́, ó dárúkọ aboyún Ògún fún wa, ó ní bàtà ìrúgbà, òkúta àgbélé, òkúta ọ̀kín àti òkí, òkúta òpó àti apérú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
ló dárúkọ fún wa. Mo wò pé ó dáa, ibi tá a dé sí èwo ló súnmọ́ wa jù. Ó ní òkúta àgbélé ni. Wọ́n ní èyí tó wù mí gangan kí n kọ́kọ́ dínú. Ẹ̀yin ọmọ, ẹ mú kámẹ́rà yẹn já lọ. Àbádébẹ̀ bá ṣe ń wo òkúta àgbélé lọ́gán, ẹ̀rù ti bẹ̀rẹ̀ sí ní bà mí díẹ̀díẹ̀ pé tó tóbi rẹ̀ Elédùmarè. Òkúta àgbélé yìí ó dáa, kí ni ó rọ̀ mọ́? Ó ní ẹni tá a lè bá sọ̀rọ̀ wà, àmọ́ ó lè sọ díẹ̀ fún wa nínú ìtàn tó yíká tó dáa. A lè mọ láǹfààní àti dọ́rẹ́ ẹni tó lè sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́. Àmọ́ ẹ̀yin náà mọ̀ gbẹ́tì ní wọ́n sì ní bọ́mọ tí ò bá tàn abárọ̀bá, àrọ́bá sì ní òun ní bàbá ìtàn tó sọ bí òwe ẹ̀yin àgbààgbà. Ó ní òkúta àgbélé. Òkúta àgbélé yìí ó ní arábìnrin kan ni, arábìnrin tó jẹ́ jagunjagun tó sì kó ipa tó pọ̀ nínú ogun Yorùbá àti Fúlàní ní ayé ọjọ́un. Ó ní nígbà tí ogun parí, kò sí nǹkan kan nílùú mọ́. Ẹmọ ìlú tógun bá ṣẹ̀ṣẹ̀ jà tán ń bẹ̀. Ó ní gbogbo oúnjẹ, kò sí oúnjẹ mọ́, kò sí nǹkan púpọ̀ mọ́ tí wọ́n lè máa rí jẹ. Ó ní arábìnrin tó lójú ogun tó dé yìí, ó sì lọ́mọ kékeré lọ́wọ́. Ó ní bó ṣe dé tó gbé ọmọ rẹ̀ pọ̀n ní alẹ́ ọjọ́ náà. Ó wá ń lọ, ó wá rí iṣu àti ẹ̀gẹ́ tí wọ́n kó kalẹ̀ ní ibì kan. Ó wá yà, ó kó iṣu náà, ó sì mú ẹ̀gẹ́ náà, ó gbèrú sórí. Bó ṣe ń lọ, bẹ́ẹ̀ ni ọlọ́dẹ alẹ́ kan rí. Ọlọ́dẹ alẹ́ yẹn ló wá wò pé àgbélé. Ó wò pé mo rí yín o. Nítòótọ́ ọlọ́dẹ náà ò lè sọ̀rọ̀, àmọ́ ó ń wò pé ọlọ́dẹ yóò sọ fún gbogbo àwọn èèyàn pé òun rí lágbájá, òun ló jí oúnjẹ kó. Ó wá ní ìtìjú ńlá ló máa jẹ́ fóun, odidi òun jagunjagun lòun tí wọ́n ń jí oúnjẹ kó. Ìbínú náà ló fi bínú sọ ara rẹ̀ di òkúta, ní òkúta àgbélé tí ẹ̀ ń wò yìí. Bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ibikíbi tẹ́ bá ti rí ọmọ ìgbẹ́tì, bóyá wọ́n ṣe nǹkan ni, bóyá wọ́n kóra wọn jọ ń bì kan ni nílùú òyìnbó, pàápàá jùlọ wọ́n ní àwọn FISA, Federation of Igbeti Student Association, lógò wọn ni òkúta àgbélé. Gbogbo ẹgbẹ́ tí ẹ bá ti rí tó ti jẹ́ ẹgbẹ́ ọmọ ìlú, ẹ rí òkúta yìí tó jẹ́ àgbélé. Èyí jẹ́ àpọ́nlé tí wọ́n ṣe fún jagunjagun náà lẹ́yìn ìgbà tí wọ́n mọ rírì ẹ̀ púpọ̀, ni wọ́n fi ń lò gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ wọn tí olóyìnbó ń pè ní symbol. Èyí ni ìtàn tó wà ní nípa àgbélé. Ìtàn yìí ó ṣe mí lára bákan. Ó dáa, ẹ tún yà ń sọ ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ó ní Ìyámọ̀pó. Aláǹfààní àti gun orí Ìyámọ̀pó, a yà àwọn fọ́tò kọ̀ọ̀kan níbẹ̀. Ó dáa náà, kí ni ó rọ̀ mọ́ Ìyámọ̀pó yìí? Ó ní Ìyámọ̀pó ni òkúta tó tóbi jù ní ìlú Ìgbẹ́tì, ní òkúta tó sì ga jù ní ìlú Ìgbẹ́tì. Ní ayé ọjọ́ náà lọ́hùn-ún, tí ogun máa ń jà, tí ogun bá ti ń bọ̀, kàkà tí ogun fi kó àwọn ará ìlú, Ìyámọ̀pó yìí obìnrin alágbára ni tó sì ń gbé inú òkúta náà, inú òkúta ńlá yìí. Ọ̀dọ̀ rẹ̀ ni gbogbo àwọn aráàlú máa ń sá lọ. Òun ló máa gbà wọ́n sọ́dọ̀ tí ogun ó fi wá, tí ogun ó fi lọ. Kò sí ogun kankan tó lè kó ará Ìgbẹ́tì ní ara òkúta Ìyámọ̀pó yìí. Bẹ́ẹ̀ ni, ìdí nìyí tí wọ́n fi ń pe Ìyámọ̀pó ní ìyá gbogbo òkúta ní ìlú Ìgbẹ́tì. Ní ayé ìjọ́un, Àgbàtì ni wọ́n ń pè é. Ìgbà tó ń di ayé ìsín ni orúkọ náà yí padà tó di Ìgbẹ́tì, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn Ìgbẹ́tì. Òkúta yìí tóbi. Tẹ́ bá dé ibi orí òkúta yìí, ẹ máa rí àwọn odò mẹ́ta kan wà ní orí òkúta Ìyámọ̀pó. Odò yìí ni wọ́n ní a gbọ́dọ̀ bu omi rẹ̀ síra wọn, pé ẹ rí méjì tó súnmọ́ra wọn tí ẹyọ kan sì ta kété. Wọ́n ní a gbọ́dọ̀ bu omi nínú méjì kádà sínú ẹyọ kan, a sì gbọ́dọ̀ bu omi nínú ẹyọ kan kádà sí méjì. Wọ́n ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀, tó bá sì ní òbí láyé,
kó tó délé ọ̀kan nínú àwọn òbí rẹ̀ ni ó sì aláìsí ṣùgbọ́n àti ìrí ẹnì kankan tó dán wò rí tá a fi lè sọ pé bóyá òótọ́ ni àbí irọ́ ni. Ọlọ́run ní jẹ́ ká rí aburú. ṣé bá mi a tún débi orí òkúta bàtà ìrúgbà. tí ẹ bá wo òkúta yìí, ẹni tó bá láǹfààní àti débẹ̀ tó súnmọ́ bẹ̀ dáadáa, gẹ́gẹ́ bí bàtà ló ṣe rí láyé ìjọ́un. kò ń ṣòun nìkan, àwọn àyíká rẹ̀ wà tẹ́ rí àwọn bàtà míì kéékèèké gẹ́gẹ́ bí bàtà ló ṣe rí. ìyanu iṣẹ́ Elédùmarè ni. wọ́n láwọn alùbàtà láyé ìjọ́un, àwọn ni wọ́n lè sọ ìtàn tó wà nídìí ẹ̀. bá tún wá wo tá a bá dúró sórí òkúta bàtà ìrúgbà yìí, tó tó rẹ̀ Elédùmarè. ìlú Ìgbẹ́tì dùn púpọ̀. àwọn ènìyàn ibẹ̀ wọ́n kó ni mọ́ra jọjọ. báyìí ni ìlú Ìgbẹ́tì ṣe wà fún. ìlú Ìgbẹ́tì wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìlú Ìgbẹ́tì wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìjọba ìbílẹ̀ Ọlọ́runṣògo, tó jẹ́ olú ìlú fún ìjọba ìbílẹ̀ Ọlọ́runṣògo. a kí kábíyèsí wa, His Royal Majesty Onígbẹ́tì of Ìgbẹ́tìland. kábíyèsí o, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, irúkọ rẹ̀ kó di òkínní. ẹ ṣé ẹ kú àlejò wa. ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu, òǹfà ọ̀fun ni ò jẹ́. a tún máa ṣe ìtẹ̀síwájú lórí fọ́nrán yìí. a máa ṣàlàyé nípa àwọn òkúta yìí. fọ́nrán tó máa tẹ̀lé fọ́nrán yìí á sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa bàtà ìrúgbà, òkúta ọ̀kín, òkúta òpó. òkúta òpó yìí ló dàbí òpó iná, ó gùn lọ ní gbọọrọ. àláǹfààní àti wòye kìlómítà tí òkúta yìí jẹ́. ẹ má jẹ́ kí n tàn yín. iye ilẹ̀ tí òkúta gbà ní ìlú Ìgbẹ́tì ó ju iye ilẹ̀ tí àwọn èèyàn kọ́lé sí lórí lọ. ìlú Ìgbẹ́tì ní ọdún 2006 tí wọ́n ṣe ètò kíkà nìyẹn. ènìyàn tó wà ní ìlú Ìgbẹ́tì nígbà yẹn ó jẹ́ 81,000 plus 81,000 àti díẹ̀ ni wọ́n pè é nígbà náà. bẹ́ẹ̀ ni ìlú Ìgbẹ́tì wà ní Òkè Ògùn ní apá àríwá. ó pààlà pẹ̀lú ìlú tí a mọ̀ sí Ìgbòho, ó pààlà pẹ̀lú ìlú tí a mọ̀ sí Kìṣí, bẹ́ẹ̀ ni àti ìlú tí a mọ̀ sí Bọ́ní tó padà bọ́ sí ìpínlẹ̀ Kwara. ó sì pààlà pẹ̀lú ìlú tó ń pè ní Bàkàsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó pààlà pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́. ìlú Ìgbẹ́tì rọrùn púpọ̀ láti dé. tẹ́ bá ń bọ̀ bá ti dé ìlú Ìlọrin, ẹlẹ́yìn lọ sí Okolówó. láti Okolówó ẹ wọ mọ́tò ìlú Ìgbẹ́tì. bẹ́ẹ̀ náà ni láti Ògbómọ̀ṣọ́, tẹ́ bá ti dé àdúgbò tó ń pè ní Takí, lọ́wọ́ kan lẹ́rìí mọ́tò Ìgbẹ́tì. láti ìlú Ìbàdàn, tẹ́ bá ti dé Ṣàngó, ẹlẹ́yìn lọ sí ìlú Ìgbẹ́tì, lọ́wọ́ kan lẹ́rìí mọ́tò ìlú Ìgbẹ́tì. tá a bá ní ká máa sọ láti ní dọ́là nílé sọ́tán, ní sọ́tán àsọsẹ́kù ni. a tún máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ìlú Ìgbẹ́tì. ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ ìkànnì yìí. This is the voice of AAA Akinlabi. ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ ìkànnì wa. ẹ jọ̀wọ́ tẹ́ bá ṣe alábàápàdé fọ́nrán yìí, ẹ bá wa pín káàkiri kí àwọn ènìyàn bí ènìyàn, àwọn ọmọ Yorùbá àtàtà, kí wọ́n lè jàǹfààní rẹ̀. ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa.